بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. بشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. Àwa pẹ̀lú àwọn màláíkà lájọ wà ní. Àwa pẹ̀lú Ọlọ́run láti ń bẹ wá sí. Ọlọ́run ní máa kùnà
gbẹ̀gá ìlú ni. ọlọ́run àkó mbẹ́ àmbẹ́ wà ní. torí bẹ́ẹ̀ nǹkan ọlọ́run tó dá gbogbo wa tí ó tálẹ̀ ọjà bọ̀ fún onímbẹ́lẹ́. Allahu Akbar. ọdún bí kálukú ti ń ṣe ọmọ ilé wa ọmọ ìró wa ọ sì mọ ìdádísí ọ̀rọ̀ wa. Allahu Akbar. èrò tàwa táwọn fẹ́ẹ́ ká darí sí kí ọ̀rọ̀ wọ́n parí sí dáadáa. ẹ̀ka lọ wá sí àjòkó bẹ́ẹ̀. Allahu Akbar. Sallallahu alayhi wa sallam. Mọ́lá Abibu àwọn aláàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ló kí àjòkí ni. èmi ló yé èmi ni mo máa tí mo rò ń bẹ̀. àwọn nìkan tó náà tó bò ní mímọ̀ kàyéfì lára níbi Muhammad sallallahu alayhi wa sallam. Mọ́lá Abibu ó lè mi náà mọ̀ ọ́. bàbá jẹ́ ọlọ́run lọ́mọ tó ń dì í bẹ́ẹ̀ alẹ́ mi náà mọ̀ kọ́lọ̀ ń dì í bẹ́ẹ̀. wọn náà ní Abdullahi ọmọ Abbas. Yallahu ta'ala anhu. Tilka ayatu al-kitab al-mubin. Ọlọ́run ní àwọn ará bí àjì tuntun mo kéènì mẹ́tẹ̀ẹ̀ta wọn. Ayatu al-kitab. àwọn àkàyéèdì tó ń bẹ́ẹ̀ bí Al-Qur'an nínú. Al-mubin. Al-Qur'an ti ń gbé nǹkan ta fún wa. bá a ṣe là ó gbé ta. لعلك باخع نفسك أي ألا يكونوا مؤمنين. ìwà níbi ọ̀sẹ̀ wá sí wo tètè gbọ́ wo tètè gbà iná lọ ń kárí bọ́nú sí. wí ní tiẹ̀ bọ́ ọba wí tẹ́kun ọ̀yà wèrè ẹni ọba wù oògùn wèrè ń bẹ lọ́dọ̀ òwe tó mọ dá wèrè. لعلك باخع نفسك ألا يكونوا wọn ò gbà wọn tún ṣe wèrè lọ wọn ṣe wọn àwọn mọ kápá wọn ìjánu wọn lọ́wọ́ ìmọ̀ Ọlọ́run lọ́wọ́ bí ọba wù mí bí wọn èsì sùn máa mú wọn bó wù mí máa jó dojú oorun. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. àwọn tí ó sì mí wọn làwọn ti lé kókó wọn ń ta fanfan àlàáfíà tó fi sinmi kínkínni wọn mú un bẹ́ẹ̀ kó o lè mú wọn wọn bá àwọn àwọn kí láti sìn lóru ilẹ̀ ẹ̀ mọ́ wọ́n yẹ̀ ní lẹ́sẹ̀ nínú igbó dégbẹ́sì láti lọ́sẹ̀ kèfèrí n ò ní kí ìyẹn kó ṣe wọ́n torí mo ti mà bọ́rọ̀ àwọn ti parí bí. Allahu Akbar. Allahu Akbar kabira. Padà bí oṣù wá àti wọn gbà kọ́. Inna zalana sílẹ̀ lẹ́yìn as-samaa'i ayatan fasallati a'naquhum laha khali'in. Tó bá wù mí mo ní òun kàyéfì lọ́dọ̀ nǹkan bá lọ́dọ̀ ìlú Ọlọ́run. Mọ́lá Àbíbù ọlọ́sẹ̀ mi lọ bá nǹkan. Mo sì ṣe nǹkan. Mo dá nǹkan. Mo rí nǹkan. Mo gbọ́ nǹkan. Mo ní nǹkan. Mo kápá nǹkan. Inna shay'a min al-zili alayhi min as-sama'i ayatan allati a'naquhum laha bá a máa ṣe wá sí wà nábì ẹ bá kọjá lọ́dọ̀ rẹ wọ́n gbẹnu ókè wọ́n máa fi ẹ̀yà fi Ọlọ́run ní èèmọ ní tí wọ́n sọ̀kalẹ̀ láyà ká ṣoṣo wọ́n bá dé kálukú wọn ò ní lè sí nípa kìí mọ́tò wọn ìjà kìí àmà. وما يأتي من ذكر من الرحمن محدث إلا كانوا عنه níwáàsí látọ̀dọ̀ Ọlọ́run tọ́jọ́ pé àti bọ́ ọ sọ̀rọ̀ àbí kí wọ́n pàtì ní wọ́n yóò tẹ́ wọn lọ́rùn kí ni wọ́n wá fẹ́. وقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون.
kẹ́dàbù ọlọ́run ni wọ́n gbogbo nǹkan tọ́jú òótọ́ ni wọ́n ń pè lọ́rọ̀. èwo ni àwọn àjọ wọn lójú. wá fi wọ́n lẹ̀ kàyà tí ìyàmbá òun kánú bí iye ká ti wúlò. tọ́ba wù yìí wọ́n máa lọ sí sàwàdà tọ́ba wù yìí wọ́n máa lọ sàròyé fi wọ́n lẹ̀ yàbáàrí àti bọ̀tọ́ bọ̀rọ̀ àyèyé wọn tí wọ́n ń bọ̀rọ̀ mí ṣe bí ó ti já sí wọn lórí. ó ní tí ó ṣẹlẹ̀ sí wọn. mọ́lá bíbù kò sẹ́ni tí mo ká ṣùgbọ́n ní wọ̀n dẹ́nìkan kí n má kápẹ́ ẹ̀. wèrè lọ́jọ́ ni ẹ̀hàn ní olóhùn lè bínú ni èdè òyéhùn ni ẹ̀fínlẹ̀ ní ẹ̀mú ni. Allahu Akbar. bẹ́ẹ̀ni. ohun tí ń gbọ́dọ̀ sí bàbá rẹ̀ ọ̀ká pẹ̀ bàbá rẹ̀ ọ̀ká pẹ̀. ní ẹ̀mú ni. Tọ́jú ẹ̀yin tẹ́ ẹ bá ọ̀rọ̀ mi bá ti yé ní ẹlọ́jọ́rò òdì mú wọn tètè gbà. أولم يروا إلى الأرض كما أنبتنا فيها من كل زوج كريم. ẹ dákun jẹ máa ń pè mí ọlọ́wọ́ ọjà yẹn lẹ̀ báwo ni mo ṣe dá. ọlọ́run wo ni ń bẹ síwájú mi tó dálẹ̀ ká tí mo wá fi tèmi jọ tiẹ̀. ọlọ́run wo ni ń bẹ tẹ́lẹ̀ tó wá ṣètò sọ́mọ ká pé lára sọ́mọ tiẹ̀ mo ti dá tèmi. tàlẹ́ni tó dá ádámà kan rí kọ́ wá bímọ báyìí ká pé látara ádámà tiẹ̀ mo ti wo tèmi. tàlẹ́ni tó ṣe òṣùpá àti àwòrí àtòrò ká pé lára mo ti mú sáńbù. sì jòkó di ọmọ ádámà. Bẹ́ẹ̀ni, Alábí ibù, bó ti ń jẹ́ bójú wọlé jẹ́, ọlọ́lọ́dá rẹ̀, bọ́ọ̀mà, bọ́ọ̀gbà, ọlọ́dá rẹ̀. Bọ́ọ̀lù ti mú tó dà ń bẹ̀rù ẹ̀, ń bọ̀ kì í wọ̀ nísì ẹ̀rí máa. Gbogbo bó ti wọlé lè tó ọlọ́wọ̀ òdì ẹwọ̀ ni. Tẹ́lẹ̀ wàá pè é. Tí èso lọ. Ọmọ Ádámà. Mo sì dé ilẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ ẹ̀dí tí mo ṣe ilẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́. Ẹ̀bùbù ẹ̀rí bùtán. Ẹ̀jẹ̀ búlọ́ọ̀kù, ẹ̀jẹ̀ bíríkì, ẹ̀kọ́ yẹ̀pẹ̀. Síbẹ̀ náà ń di ẹ̀bá fún ńgbà tí ẹ̀dọ́dún mélòó yóò tó dì. Allahu Akbar. Ilé ilẹ̀ yìí jẹ́ ìrìn àmì ọlọ́run ti rú yẹ̀pẹ̀ wọ́n bẹ̀ èmi mọ̀ wọ́n bí ń ṣe ń bì. Allahu Akbar kabira. Káàsì jòkó jẹ́. Nígbà wọn sì dáyà ilẹ̀ náà mẹ̀tọ́ tí mo ṣe. Sọ́mà sílẹ̀ nígbà wọn da. Kí n tó dáyà àti sọ́mà ń bolè mi ọlọ́run wà tẹ́ ẹ mọ́. Allahu Akbar. مرحبا بك انبو مالا سلمان بارك الله مالا دي ani nbọ lọ́lọ́run wà kó tó dá sọ́mà sílẹ̀. nbọ lọ wà. kí ni mi dá méjèèjì. bọ́ọ̀bù àwọn sọ òwú bọ́ọ̀bù àwọn sọ òwú ni bọ́ọ̀ wọn sọ sẹ́ òwú ni bọ́ọ̀rọ̀ nǹkan ìrìn ni bọ́ọ̀ bí káfíńtà ọkàn nǹkan pákó ni. kí lè mi ọlọ́run ìdálẹ̀ àti sámà. àti sábà ìyẹ̀ sílẹ̀ sí ọlọ́run ẹ̀dá ọ̀dọ̀gbẹ́ ọ̀rọ̀ ní ti ìdí ni ẹ̀. Malabi, awu, maka wo omi kásẹ̀rẹ̀. Èmi ni mo wò ó, mo ní ọkàn, ẹ̀mọ́ lomi náà ti kán. Ó sì kálẹ̀, ìkàrúsí yìí ti máa rán mọ́, ìsì rán, mo ní ó dúró, ló fèrèsé ni, kò sílẹ̀, kò sí sọ́mà, omi ẹ̀yìn, ọkà lérò dòdòdò ni, mo sì ní ló fèrèsé, mo ní wọ́n máa sùjọ,
kọ́ máa gbàyè ó sì gbàyè lẹ́ẹ̀kan náà mo ní ó gbẹ wáyé ó sì gbẹ wáyé lẹ́ẹ̀kan náà mo ní ó dì fòfó lẹ́ẹ̀kan náà mo ní ó ṣe pẹ́ẹ́lí lẹ́ẹ̀kan náà mo ní ó dàbí الله أكبر كبيرا mo ní ó dàbí àtẹ náà mo wá ní ó kò fẹ́lẹ́fẹ́lẹ́ kọ́ máa yó nísìnyí yó mo ní ó yó nísìnyí yó kọ́ bẹ́ méjì ọwọ́ bẹ́ méjì ọ̀kan lóòkè ọ̀kan lọ́ọ̀sàlẹ̀ tókè lọ́sí méje ìsàlẹ̀ lọ́sí méje. èmi mo ṣe bẹ́ẹ̀. n ò sì kọ́kọ́ kàdá kí n tó ṣe bẹ́ẹ̀. ìrìnlẹ́ méjì náà ni mo ṣe kámúlára dínú àrà náà ni. الله أكبر ilé ṣíṣe wọ̀nyí dúró bí ẹ̀kọ́ táwọn inú kólòbó ní gbígbóná tí ń wá lòólòó náà ni ilẹ̀ wà mo ló dúró ni. nínú àwọn ilẹ̀ ọ̀kan ọjọ́ kìró nínú àwọn ilẹ̀ ọ̀kan kàlúrà nínú àwọn ilẹ̀ ọ̀kan káfúrà nínú àwọn ilẹ̀ ọ̀kan àsàkáwú nínú àwọn ilẹ̀ mọ̀ṣẹ̀kánṣẹ́ ọjà sẹ́ẹ̀tù nínú àwọn ilẹ̀ mọ̀ṣẹ̀kán àkẹsẹ̀ olókùn rẹ̀ nínú àwọn ilẹ̀ mọ̀ṣẹ̀kán ejò olókùn rẹ̀. Malabi ẹ dákọ̀ ẹsẹ̀ sùúrù. Malabi mo sì ṣe bẹ́ẹ̀. mo wá ní ìjìnlẹ̀ síra yín. lọ́gọ̀ ọgọ́rùn-ún ọdún márùn-ún. láàrin àlàfo òní mo tó fẹ̀dá mi bẹ́ẹ̀. الله أكبر kí ló wá ní ìsìn. mo ṣe ti sọ́mọ̀ náà bẹ́ẹ̀. Malabi mo ṣe sọ́mọ̀ náà bẹ́ẹ̀. sọ́mọ̀ àkọ́kọ́ ẹ̀ẹ́fì ni àṣẹ ẹ̀fì ni ó sì lóko tí jẹ́ orúkọ tí sọ́mọ̀ àkọ́kọ́ jẹ́ ìwọ àfáà Ràfí àní jẹ́ sọ́mọ̀ àkọ́kọ́ orúkọ rẹ̀ Ràfí àtù. sọ́mọ̀ kejì irin orúkọ rẹ̀ bóun ní ti ń jẹ́ máa wúnù. الله أكبر sọ́mọ̀ kẹta bàbá ni orúkọ rẹ̀ ti jẹ́ Musajana. mo ṣèyí nǹkan sọ́mọ̀ kẹrin yàní Anzubani orúkọ rẹ̀ ń jẹ́ Zaria. الله أكبر sọ́mà karùn-ún ọjọ́ góòlù pupa orúkọ rẹ̀ ti ń jẹ́ Munira. sọ́mà kẹfà kẹkẹ ṣẹ́gun ilé-ẹ̀fẹ́ orúkọ yàní ọmọ wa ṣẹlẹ̀ lọ́wọ́ búlù orúkọ rẹ̀ ti ń jẹ́ Khaliza. الله أكبر bẹ́ẹ̀ ni mo ṣẹlẹ̀ nínú gbọ̀dọ̀ jọra wọn sọ́mà keje alúlú ni gáàmán fúnfúnipin orúkọ rẹ̀ ń jẹ́ Àjíbà. الله أكبر الله أكبر bẹ́ẹ̀ mo ṣẹlẹ̀ náà sọ́mà lọ ilẹ̀ náà wò ní dúró sọ́mà gbà ilẹ̀ náà wò ní gbà torí àwọn ọmọ ádámà tí ọmọ ṣẹjẹ gẹ́gẹ́ lórí mi wò ní farabalẹ̀ n ò farabalẹ̀ ọmọ ádámà ọmọ wa ilẹ̀ wo nílẹ̀ bàbá rẹ̀. لا إله إلا الله ilẹ̀ wo nílẹ̀ bàbá rẹ̀. الله أكبر tó ọmọ wa rẹ̀. الله أكبر kílẹ̀ 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 ń pè rẹ̀. kílẹ̀ àbíbù pàtàkì ilẹ̀ ilẹ̀ àwọn òfin kan nìkan fẹ́.
mo fi yín lẹ̀ fún pàdé ẹ̀ ní. mo padà lọ nǹkan mi mo bá kájà yín lẹ̀. Allahu Akbar. mọ́nà àbíbù ọ̀nà ni mo ṣe bẹ́ẹ̀. wọ́n lẹ́yìn ọ̀dọ̀ wọn fún ọ láwọn èso tí wọ́n kàn mọ́ ọ tó fi dúró gbogbo àwọn òkè mọ́ kàn sílẹ̀ lẹ̀ síbẹ̀ náà kọ̀ọ̀rá. Sakari ìyá Adéta dúró díẹ̀ gbọ́dọ̀ jòkó mọ́ nísìnyí wọ́n wá ń fún nísìnyí. ayé zálù marhaba ayé zálù barakallah madalla yóò di jẹ́nu ayé Ibrahim. Pardon? Ọ̀sì ọ̀tẹ́lẹ̀ ni. Ẹni bọ̀ bó ti ń sùn ni. Mọ́làdé yóò dúró díẹ̀ ojú ọ̀rọ̀ wà dá lójú ẹ̀. Mọ́làdé ìwọ lẹ́sìn òní yóò dúró. Lẹ́yìn àwọn ẹ̀ka ọlọ́wọ̀ ní dúró. Gbogbo ọkọ̀ ọlọ́run mọ́kàlí ọgọ́rùn-ún wọ́n sọ sórí ilẹ̀ olóhùn pọ̀ ní olóhùn ọgbà. Lọ́pọ̀. Àgbàdo ọlọ́run fún ní ayé rẹ̀ kò sí yìí. Ní àlọ́wọ́ dúró. Allahu Akbar. Ó dúró náà. Gàkúgàkú ni. Olóhùn lè kí nǹkan kàkà tí èsì dé. Àbúkọ̀ wò ní fàájìá. Allahu Akbar. Fàájìá ló máa yẹ̀rọ. Allahu Akbar kabira. Àbá àyà mélòó ni? Àyà méje ni fàájìá. Àmọ́ kálímà ti ń bẹ́ ń bẹ̀. Àwọn kálímà ti ń bẹ́ ń bẹ̀. Ní gbólóhùn ẹni èjì ọjọ́ gbólóhùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Allahu Akbar. Èlò lára fi fàájìá. Wà fà èlò lára fi fàájìá. Ọ̀rọ̀ bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ bá tẹ́lẹ̀ ìdíbi kà wọ́n á máa délé fàájìá. Kàwọn á máa èlò lára fi fàájìá. Allahu Akbar. Mọ́làdé, Àràfi Fátíà, 113 l'Àràfi Fátíà. Allahu Akbar. Mọ́làdé, ńgbà ayà náà wá jẹ́ nìkì. Ọ̀wá ma Fátíà. Kí ni jẹ́ Fátíà? Ọ̀ma Fátíà. Kí ló ṣe tá a fi sọ kalẹ̀? Kí ló dé tá a fi sọ kalẹ̀? Àbá kí ló ṣe tá a fi sọ Fátíà kalẹ̀? Kí ló jẹ́ ajá àyà méje? Ẹ dákun. Àwọn ànábì jókòó pẹ̀lú àwọn sàádé. Sallallahu alaihi wa sallam. Ẹ̀sìn ìsìlámù sì láyé ńgbà náà. Ń pọ́n lòní. Àwọn kèwèrè sì ń dẹrù bọ̀ láti sáàmù. Ẹrù rànkúmí, ẹrù owó, dúkìá méje. Wọ́n wá kọjá báyìí níbi àtàwọn sàádé. Wọ́n wá ń lọ àwọn sàádé pé ẹjọ́kó bẹ́ẹ̀. Ẹ̀rí owó làwọn gbé dé. Ìyá ni ó jẹ yín pa. Àwọn sàádé wá dé kodò. Ìbànújẹ́ bá nẹ́bì. Ní àná Fátíà wá dé. Mo fún ọ ní àyà méje. Wọ́n sàgbà gbogbo ẹrù méje tí ń bẹ láyé. Allahu Akbar. Láyà náà wá dé. Ẹ̀jẹ̀ kò sábù màsáni tí wọ́n ń gbé yẹn àbájẹ́ ìjọ sábù màsáni kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. Wọ́n làbíbù sábù màsáni ni Fátíà ni àbí Fátíà sábù màsáni àbí ń bolo wà. Allahu Akbar. Mọ́làbíbù sábù màsáni tọ́lọ̀ wọ́n ń pè ní Fátíà báwo ìkánú ni àbí jáde. Mọ́làbíbù alhamdulillahi rabbil alamin kake alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما يعجبه آمين وسمع آمين وسمع الفاتحة فاتحة والبركة آمين ني آمين أنتم بكل سلام قوتوا دني صلى الله عليه وسلم. البركة آمين ني فاتحة لأوا àtẹ̀yẹ bẹ́ẹ̀ lálùbáríkà mọ́ fojú di kẹ́ náà dára kalẹ̀. Allahu Akbar. Mọ́làbí. Kí ló wá pa Al-Qur'an pẹ̀lú Fatiha pọ̀? Wọ́n èyí sọ̀ kan náà. Kálukú wà lọ́tọ̀ ni. Wọ́n jọ lára wọn ni. Ọgọ́rùn-ún tíra. Àti mẹ́rin. Lọ́sọ̀kalẹ̀. Àti mẹ́rin wọ́n gbókùn lọ́tọ̀ ọgọ́rùn-ún àpín àmúsídù láàdọ́ta ọkà àdọ́ta àwọn adámà lọ́gbọ̀n ókèlú ìdíyísù mẹ́wàá Ànábì Ibrahim mẹ́wàá ọparí. Àwọn ọ̀rọ̀ tá a pín àkábàrà wọn lò kò tó nǹkan mọ́. Wọ́n wá láwọn fẹ́ kí o. Ọlọ́run yẹn lọ bákan náà mẹ́rin tá a ṣe lọ́gàá. Ọ̀kan jẹ́ ti Músà, ọ̀kan jẹ́ ti Ísà, ọ̀kan ní ti Dáwúdà, ọ̀kan ní kẹ́ni káwí. Mọ́làdínù, ọ̀dà ẹ̀yin ọgọ́rùn-ún tí ẹ̀lẹ́gbọ́n mẹ́rin ẹ̀dọ́ àtàwọn àti Músà ẹ̀dọ́ wà lùbáríkà. Wọ́n wà lùbáríkà ẹ̀. Àtàwọn wa ni mo gbà yín sọ́dọ̀ tọwọ́ tẹsẹ̀. Àmọ́ra ń pè mí náà. Mọ́kànlélọ́gọ́rùn-ún. Bọ́bá rẹ̀ wá, Ọlọ́run ta láàrọ̀ ọba. Ọlọ́run yẹn lọ́ọ́ bá kan nínú mẹ́ta tó kù. Ẹ lọ́ọ́ bá Ìnjílà. Ìnjílà ọdún méjìlélọ́gọ́rùn-ún. Wọ́n lò ó lọ. Bọ́bá rẹ̀ wá náà. Nbola lọ ní lọ bá kanu méjì tó kù Sàbúrà ti Dáwúdà ọdún mẹ́tàlélọ́gọ́rùn-ún wọ́n lò lọ. Bọ́bá wa rẹ̀ wá ń kọ́ Ọlọ́run ilẹ̀ ẹ̀mẹ́ni ẹ̀wà lọ́ọ̀bá lùkùrà hàn. Allahu Akbar. Gbogbo kíra mẹ́tàlélọ́gọ́rùn-ún agbára Al-Qur'an ni wọ́n lò. Bọ́bá Al-Qur'an lọ́wọ́ aláǹpẹ̀ mi náà o. Bí a bá ní àtiwọ́ màmá pàfọ́ lọ́hùn. Nbọ̀lẹ̀mí náà lọ fàbọ̀ sí nígbà káàárẹ̀ bá dé Ọlọ́run ní tò lọ́ọ́ bá ń tí ò sí lára rẹ̀ tẹ́lẹ̀ lọ́ọ́ jà lùbáríkà ẹ̀ lọ́ọ́ bá Fátíà ń ti ń bẹ kó o tó bẹ wà Al-Qur'ani. ولقد آتيناك سبعا من المثاني والقرآن الحكيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن الحكيم. Oyin máa tàṣẹ lára òdòdó tó máa mú òròkí lára òdòdó náà wàá fi soye fẹ́yìn. Ibìkan ló ti kó jẹ ojú kan náà kó ti rí òrò. Àní wọ́n máa gbà kiri. Ẹ̀yin wọn mú fáàtì àgbà kiri. Fáàtì ọ̀kẹ́ òun nìkan ni ojú kan kó ti jáde. Alhamdulillahi rabbil alamin nìkan ni Al-Qur'ani. Nǹkan Al-Qur'ani ní bẹ̀ mọ́nu. Allahu Akbar. Allahu Akbar. Ar-Rahman Ar-Rahim àtàwọ́rá lórí. Nutira Musa láti mú Rahman Ar-Rahim. Ẹnu tó wúlò nutira Musa náà ni Rahman Ar-Rahim. Dábàá pàyókù tì. Allahu Akbar. Màdékì yẹ́wò méjì ni ẹnu tíra yìí sáà ti mú. Májèmú titun ẹnu tó wúlò ń bẹ̀ nu ilẹ̀ ìpàyókù tì. Iyyaka na'budu wa Ìyá kan náà wúlò lọ́rọ̀ ẹ̀dá yìí lọ́nà tó wúlò nù
súrà ní bẹ́ẹ̀ ni Zabura àwọn amọ̀gbà tí ó bá mu èyí tó já kò rí ọgbọ̀n náà iná ní iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. هنا يقول نوتات إبراهيم. هنا لمنبه. صراط الذين أنعمت عليهم. هنا لمن نوتات إدريسو. وشكوتوني انتوا لهم بغيرهم. غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. هنا لمن بكلام كتاب موسى ثم إذا بعدهم لن تجد فاتحة في ثاني. كتاب موسى ثم إذا بعدهم. نعم. أبا إمام زكريا فوالا وابد وكل ونوتي له. كتاب موسى ثم إذا بعدهم لن تجد كلا موسى تجيزا وذلك ما كانوا فكان لو أمركم النبي إدريس أكياس جايين سنبه النبي باولايني وسي وساي وسنبلاي أنا مقدو وكولاي. الله أكبر. Fáàkì àlọ́sọ̀ wọ́n dàbẹ́. Wọ́n lọ́wọ́ ọ̀fẹ́ máa fáàkìá ká tó kú. Wọ́n sì máa fá ọlọ́run wò ní kọ́ yín ní fáàkìá. Ẹni ó ní ń bọ̀ wò ní jẹ àmánà. Anábì dé ọlọ́run kọ́ wọn ní fáàkìá. Ọkọ̀ wọn tán. Anábì ní báwo ni wọ́n ṣe lò ó. الله أكبر. Ìdírísù, Ìlíyásù àti Àlírù. Wọ́n máa fáàkìá tán. Ọlọ́run yẹn máa bẹ Ìlíyásù tí wọ́n múnú gbó Àlírù wọ́n fọ́ múnú omi òkú omi tó bá jókòó mùsùlùmí kódà bọ́ ní ló gbé mi fọ́ọ̀tì àtọ́ ọkọ máa fi tìrù sí dáa òkú gbó kékeré wọn bá gbé mi kódà pé nínú okùn rẹ̀ náà ni tọ́jú pé mùsùlùmí ni máa fi tìrù sí dáa ìwọ Ìlíyásù. كتاب موسى ثم إذا بعدهم لن تجد فاتحة في ثاني. ما لا بيدو فاتحة لو ما الحمد لله بابا الحمد لله لك أقول لوي ìtẹ́lú ń bẹ̀. Allah Akbar. Alhamdulillahi ọpẹ́ dúdú tọ́lọ́hún ni ìtẹ́dẹ̀nu ó kù tẹ́nu. Allah Akbar. Alif lam haw mim dáa lójú márùn-ún nǹkan márùn-ún ló tọ́ka sí alihamdu alif náà ni tọ̀yídì láàmù náà ni sàlátù hawu náà ni síyámù àwẹ̀ mímu nǹkan náà ni sàkáàtù dáàlì oní hajj. ìdáàbò ọba sọmọ ìlà àtẹwò lọ́ntàjìdá báyìí àtàrí sáyé. Márùn-ún ni alifu onáàni nílẹ̀ àṣùbá lẹ́rẹ̀mù olàyílà hawu olàlábàrì mímu onímọ̀gẹ́rì dáàdì nǹkan òní ìṣẹ́lẹ́yìn kìtàbù ọ̀sá ọmọ ìlà ìbá àtẹ̀wò láàrín ìgbà alhamdulilayi ìkàmáà ló ní ń jẹ́ bẹ́ẹ̀. alif onáà ní àkàǹpàkò. lọ́kọ̀pọ̀. lam onífàbẹ̀lá. hawu onáà ní ìkàtàní. mímu onáà
káàbọ̀ gáàlì wọn lọ ọmọládé ní kìtàbù Musa ثم عيسى بعده لن تجد فاليك في ذلك padà bí ibù àwọn àwọn ni ẹ̀rẹ́sẹ̀ tí wọ́n ti àwa ní oní ìbùríkù oní mùsùlùmù oní mùrùlátù bọ́ọ̀ bá gbalẹ̀ kàlífà díà lórí àwọn ilé ọlọ́run tí a bá fọ ọ̀tá yẹ́yẹ́ àwọn tí a máa sọdúnṣe ọ̀nà òní mùsùlùmù ìbùríkù mùrùlátù tí a bá wá ṣe kí ni mùsùlùmù orí ọ̀làlá ìbùríkù lólò ní mùrùlátù wọn lọ́lọ́lá. Malabibu Fatia ọmọ Fatia ọmọ Fatia o tún wọn pé yà ń jẹ ọ kíní ń gé yà. Kìtàbù Mùsá. Mùsá ọ̀gbọ́nà ilá dáadáa láì láti àtàbí sáni. Malabibu àwọn ẹni ọlọ́run tí Fatia ń bẹ lọ́wọ́ wọ́n máa pàṣẹ fọlọ́run ni ọlọ́run lágbo báyìí ń fẹ́ yé báyìí bó bá kọjá bẹ́ẹ̀ ń wò sí fẹ́ mọ́. lọ́họ́tọ̀ yóò sì dé. ọmọ wa ṣe ẹlẹ́sẹ̀ bí ẹnì fẹ́ẹ́ nìkan tó ọmọ fáńtíà tí wọ́n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ámì nà ń kọ́ fáńtíà wà lùbáríkà rẹ̀ ní àlùkùránì gbogbo tíyà ọwọ́ lùbáríkà àlùkùránì. Malabibu Fatia ńkọ́ ọwọ́ àlùbáríkà yàní àlùkùránì wà lùbáríkà Fatia ńkọ́ wà lùbáríkà bisimilayi. Bisimilayi rahamani rahimi ihumeni ní bẹ́ńbẹ́ ihumeni ní bẹ́ńbẹ́ alafi bisimilayi mọ́kàdínlógún ni bisimilayi rahamani rahimi bisimi mímu takọ́kọ́ kílówí. Láàyè yìí ní kílówí, Ràhámánì kílówí, mímú Ràhímì kílówí. Malabibu bísímì, oní ẹni Sẹ̀húnù, láàyè oní Jẹ̀húnù, mímú tìyín náà ní Fúrátù, mímú kejì ní Nílù. Aláhùpà. Malabibu. Malabibu ńgbà bí sinmi láyé náà òde lódìdí kò dé lódìdí wọn lọ ní gbogbo nǹkan tó lọ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ́lẹ̀ ẹ̀kan náà lọ́wọ́ ní ṣe bẹ́ẹ̀. kọ̀ọ̀kan wọn kọ́ bó ṣe di ọkùnrin nínú ìyá rẹ̀ kó tó di dídí láti omi láti bí àtọ̀. Malabibu Fatia wọn náà wà ní bàtà bisimilayi agbára tí Fatia bẹ́ẹ̀ lò bisimilayi agbára tí akọ ayé lò Fatia ni agbára tí tíra ọgọ́rùn-ún tíra yòókù ń lò àti mẹ́rin akọ ayé náà wọ́n lò. Amina lálùbáríkà dáìlà. Illallah Muhammadu Rasulullah sallallahu. Amina. لا أرضى بواحدتي أداء لي فلها Amina. Inú ọkọ̀ ọlọ́run gan olómìnì jẹ́ Amina. Amina làzámi ni ọkọ̀ ọlọ́run ní bọ̀bá bá ìwàlá tọ́ gbanákàlẹ̀ Amina. Onídìí kọ́ Amáyé lórí ìtọ́ ọba fẹ́ nígbà ayé báyìí. Máa wòrán pọ́kọ́ máa wòrán lókù. آمين لا أرضى بواحدة أدعو لي فلا الله يشرع بالأبراء صدركما الله أبدا قال آمين
mímú bẹ̀ níbo ló ń gbé yẹ́wù bẹ̀ níbo ní ń gbé núùnù bẹ̀ níbo ní ń gbé ayéwu níbo lọ́dọ̀ àtàwọ́rá mímú níbo lọ́dọ̀ ìnjílẹ̀ yẹ́wù sàbúrà lónìí nùhàrà àkọ́álì lónìí alifu ńkọ́ níbo lọ́dọ̀ jìbìrìlù mímú níbo lọ́dọ̀ mẹ́káìlù yẹ́wù ìsọ́ábìlì nílò núùnù àsàráìlù nílò alifu níbo lọ́dọ̀ àṣà. آمين آمين لا أرضى بواحدتي أتاه لي فلا هذا آمين الله يشرح بالأبرار صدقكما ويرحم الله أبدا قال آمين ọlọ́run wà nẹ́bí. sallallahu alaihi wasallam. kí ló máa dá mọ̀ ń bá sí. kí ló máa dá mọ̀ ń bá sí. ọmọ adámà. kí lè ń bá sí. kí lè ń bá. ẹ wo bó ti ṣẹlẹ̀. ẹ wo bó ti ṣẹlẹ̀. ẹ wo ẹgbẹ́ tẹ̀ ń dé lọlẹ̀ tí mi ń gbà mára. gbogbo ntí ọ̀dà ẹgbẹ́lẹ̀ ẹgbò mọ́bẹ́. gbogbo ntí òṣèré rí ẹgbò mọ́bẹ́. ẹ mà pé bá a bá bò má jẹ pé ẹ̀pẹ̀ ìdàkà ilẹ̀ ń gbìn kankan. èmi ló bo nǹkan kí nǹkan mọ́ ojú sí ọ́ ò níbi ó sùn àti inú mi náà. Allahu Akbar. èmi ló bo nǹkan kí nǹkan mọ́ ọ̀sẹ̀ tẹ̀yìn dà. ibi ó sùn náà lọ ń bàjẹ́ ibi ó sùn lọ ń bàjẹ́ níbẹ̀ ló ń pè kàtí ọ̀fẹ́ ẹ̀dẹ́. Allahu Akbar. ọlọ́run sọ àwọn ọmọ yẹn lẹ̀ òun lọ́mọ lẹ̀ bàbá rẹ̀ máa ti ń jẹ́lẹ̀ ilẹ̀ bàbá mi nìkan ní bàbá rẹ̀. Allahu Akbar. ẹni tó tiẹ̀ lọ́kọ́ bọ́ sọ̀ ya lẹ̀ òun náà ní kábílà àti hábílà. kábílà ọmọ ádámà àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ sórí ibú ni. àkọ́kọ́ lọ́jọ́ kọ́jọ́ kẹfìrí láyé kábílà ni. ẹni ọkọ̀ bọ̀ iná láyé òòsàtì ọkọ̀ bọ̀lẹ̀ iná ni kábílà ni. ó sì lọ dàlú tẹ̀ ọ̀dà kẹfìrí ti tẹ̀lé ọ̀sàbí ìgbọ́ kábílà ni. àwọn òòsàn yóò kú dé báyìí iná ni wọ́n kọ́ lọ́kọ́ bọ̀ lẹ́yìn. Allahu Akbar. kí ni àwa fà nípa pé ní ọlọ́run ní ẹmu tẹ́fì jọ́sìn lórí ìyàwó tẹ́ ẹ fẹ́ fẹ́ wọ pẹ̀lú hábílà ẹni tí iná bá wá látọ̀run wá gbéjọ́sìn tiẹ̀ òun ni mo gbàdúrà rẹ̀ òun lọ́fẹ̀ẹ́ ìyàwó náà. Arábìnrin kejì rẹ̀ nítorí jọ́sìn iná sì wá látọ̀run ọwọ́ agbé òfìkì kábílà lẹ̀ ní kábílà pa ábílà sí ẹni ọkọ̀ pa àyà láyé kábílà ni ẹni ọkọ̀ bọ̀ọ̀sà láyé kábílà ni ẹni ọkọ̀ sẹ̀kẹ̀fì láyé kábílà ni ẹni ọkọ̀ kọ̀tìbà láyé kábílà ni ẹni ọkọ̀ kọ̀tọ̀ náà láyé kábílà ni. Allahu Akbar kabira. àwọn òòṣà tó wá padà tẹ̀lé mẹ́lòsà márùn-ún ní mọ́kà náà ni olówó ni wọ́n látọ̀dọ̀ rú lẹ́gẹ́ni wọ́n dà wà láṣù wọ́n ti kí ni wọ́n yà wúkà wọ́n lẹ́sìn wá àbí wọ́n yà wúkà kó látọ̀dọ̀ kó dà wọ́n dà wà lákìnì wàlá yàgúzà mọ́lá àbíbù òòṣà márùn-ún olówó ni wọ́n òun lọ́tẹ̀lé iná bíbọ. olówó ni wọn ọ̀kan ni wádà ọ̀kan ni yaguza ọ̀kan ni yawuka ọ̀kan ni nasira ọ̀kan ni tuwaa wọn dàbí gbogbo àwọn òòsàn wọn yìí olówó ni wọn àwọn tí wọn pè lóòsàn yìí olówó ni wọn wọn wá lówó púpọ̀ àwọn èèyàn tara wọn lówó wọn wá kú kí ni àwọn ọmọ wíṣọ àyájọ́ wọn ẹjẹ á máa ṣe àyájọ́ wọn jọmẹjọ ńgbọ ya wọn sọdọ oṣù kan wọn sọdọ ọdún ńgbọ ya wọn padà wá sọ di pé ọdọ ẹjẹ á máa wá káyọ̀ gbé ìdí wọn ká gbé ilé ká máa rán díẹ̀ níbi òòsà ti bẹ̀rẹ̀ nù. Ndé àṣetáni ti yí wọn nù. Kò sí kẹtù wọn dálé nù ọ̀sà àṣetáni ọ̀yọ̀ fún wọn lọ́wọ́ mbẹ́.
ẹni ẹ múra alùpùpù wo ni fóun bàtọ ọmọ ádámà jẹ. òun múra láti bàtọ́ máa dùn. torí látòrí ádámà ni tọ̀rọ̀ òun ti bàjẹ́. láti lè ádámà ní òun náà ti bàjẹ́. àdìdánilẹ̀ lọ́wọ́ àtẹ̀rẹ̀ alẹ̀ fún. gbogbo ẹni tí ń máa ń súnmọ́ ta bàbá rẹ̀ tí ọkàn náà ní tí òrò náà ní ọkàn. bàbá wa ádámà àdìdánilẹ̀ lọ́tà ẹ̀. ọ̀tẹ̀rẹ̀ alẹ̀ fún. gbogbo nǹkan àdìdánilẹ̀ kò múra sí lónìí. ọjà yóò pa ọmọdé ọlọ́dẹ lọ sí ìwọ olóògùn ọmọdé ọdẹ náà. ìfẹ́ ìjà rẹ̀ yìí. alábí. ẹjọ́ ní ẹ̀rọ sínú dé. bẹ́ẹ̀ wọ́n mọ̀dé olé. wọ́n fẹ́ ìjà yìí dé. pẹ̀lẹ́ àyílà. èyí àyíká. máa káàsó. wọ́n tẹ̀ pé wọn àkọ́kọ́ ni. ọba ọ̀sọ́. ìrònú ń bèrè ọ̀sán ń bèrè wọ́yá. ó yà lọ́sí gbèrò ọ̀yà alóhùn ká má. ọmọdé ọlẹ́ gbé lọ. àbíkú ọmọ nígbè lọ ni ò ní gbé la. máyà bíbù àti ká ń pè ní lọ́kínní lúgùn lọ kàbí èyí ká ń tọ́ sí kíní pálí kan sí òun náà lúdò ìbínú ọlọ́run náà ni torí òní máa ṣe káàkiri káyọ̀ ọmọ jòkó sí ó lè fi jòkó ẹ́ẹ́dìjọ rẹ̀ ni àfikọ́ bàtí yín jẹ́. Allahu Akbar. رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. كمان جماعة فرنسية هذا فتيسين كمان الخمر أتي ìjẹ́mu ni ọtí rẹ̀ ni ọtí ká ni burúkutu ni ọtí ìgò ni wọ́n máa yẹ sírù àti ìgòfin bẹ́ẹ̀ ọtí ni ọmọ ìzírù ọtí ni ẹ̀yin tó ní ìyí jìdá àmàdà kájí nǹkan bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ló ń tì mọ́bì níyì. والميسير أكتتا والأنصاب والأسلام والأسلام والأنصاب والأسلام àti òsàkátì wọn máa ń fi lókè oko wọn máa sára kíní lé wọn wà lẹ kíní àwọn kẹngẹrẹ máa kórì òrìṣẹ ewé ẹwọn ń pè ní ansaabu. aláhàbọn òsàlùwọ́n náà ẹ̀bọ́ ní àti bèjì kẹ́ ẹ máa ṣe ẹ̀wà fún bèjì. ẹ̀bọ́ ní ìṣẹ̀wà fún bèjì ó wà nínú àwọn ànsáàbù. wàlíyàsílámù wàlíyàsílámù. wọ́n yà bíbù ìrèké ló ń kú à láìlà àìsàn kẹfẹ́rí ni. nǹkan tí wọ́n fún yàn lẹ́ẹ̀mejì tí mo fún ọ lẹ́ẹ̀kan tó wá díjà láàrin mi rẹ̀ owó rojọ́ wọ́n dé mi ọlọ́run. Allahu Akbar. Mo sì fún ọ lẹ́ẹ̀kan náà. ọwọ́ adìjà ọjọ́ sàárè láàrin mi rẹ̀ ó kun tó yìí fún mi. mọ́lá bí ẹni ọkọ bí lòjì bá dàmú ni. ìyàwó ẹ lóyún òbejì nígbà ogójì ẹgbò méjì ọ̀nà ogójì mélòó nù ọgọ́rin ọmọ èjì. àwọn ẹ̀wọ̀n òṣèpò wọ́n kó o sì lọ bí tí wọ́n ti purọ́ fún ọ bàbá àwọn ènìyàn wí ní ìhìn.
La ilaha illallah. wọ́n wọlé tí bàbá mi fi jòkó wà pápẹ́ dàbúrà wọ́n nú rẹ̀. wèé kán ní ẹ̀. màtọ́ ni ó sì sọ. Allahu akbar. bẹ́ẹ̀ni ọkùnrin tó fi lè kẹ́sì bí káfìrí. ábà irú àwọn ẹlẹ́sìn ń tọ̀ lọ mùsùlùmí ni ọ̀hún ẹ̀ lọ́dọ̀ àfáà kẹ́ẹ̀dúró tọ́lọ́ nǹkan bá bí kọ́lọ́ wọn ojú ó ṣe déédéé. àtàkẹ́yìn obìnrin sì ń tún kọ́ tẹ̀lé ìlẹ́jú yà. ẹ̀ ń bọ̀ wọn kírísítẹ́nì sọ̀rọ̀ torí pé lọ́ọ̀rọ̀ kúpà ní Kútọ́nù. ẹ̀ ń dọ̀rẹ́ wọn ẹ̀ ń bọ̀ wọn lọ ṣọ́ọ̀ṣì. aláàjà tí lọ kúlẹ̀ fáàfáà ṣọ́ọ̀ṣì tó kùjà pupa. ó ti kú lálàájà wájú ọlọ́run wọn kàn fi sábà kà á sòfò ni. Allahu akbar. ó dìgbà tó ọba wù ẹ̀tọ́ lọ òmí. aláàjà tí wọn náà lọ́ọ́ sọ fún ìdí apá lóko. nítorí ọmọ bàbá tẹ ẹ̀yà ọba obìnrin kan dìdì ń bẹ nílé kò bímọ rí kí ló tó yanjú sọ̀rọ̀ obìnrin kí ẹ̀. Mọ́lá bíbù. Ọ̀pọ̀n. Bọ́ọ̀lù ni wọ́n ń fi lẹ́yìn rẹ̀. Allahu akbar. Allahu akbar kabira. Mọ́lá bíbù. Ìwọ olóko Mùsùlùmí, ó sì ń tún lọ pèsè. Wọ́n tún lọ wọn gbé nǹkan sórí ta. Ìwọ. Tani bẹ yẹ́rì ta. Tani bẹ yàrá. Tani bẹ gbangba. Tani bẹ lọ́kàkẹ́. Tani bẹ nkọ̀rọ̀. Tí èso òun náà. Lọ́ọ̀kọ̀rọ̀. Tí èso òun rì. Wọ́n ní ọmọ àjọ gbẹ́bọ sórí ta. Torí ilé tó kú lójijì. Ó sì ń bá bí tó ní kú ọmọ jẹ́bọ̀ bá débẹ̀. Yéè! Ìní ń bẹ ọ̀fẹ́ ẹ̀dùkọ̀ọ̀kan wa. Sàárè ń bẹ. Ẹgbẹ̀ta ni ń bá yìí bọ̀. Àwàlẹ́yìn Ádámà. Asúbì kòkòrò. Ọlọ́run fún wa ní ìṣiṣẹ́ padà. Abọ́sibàrà àdí. Akó ń bẹ̀. Abọ́síkò yá. Àwa kò ń bẹ̀. Àwa ni wọ́n ń gbé lẹ́yìn. Akó ń bẹ̀. Wọ́n ń jẹ́ kan. Akó ń bẹ̀. Akó ń bẹ̀. Wọ́n fà wá ń kẹ̀kẹ́. Akó ń bẹ̀. À ń fúnra wa. Akó ń bẹ̀. À ń go kẹ̀kẹ́. À ń go mọ́tò. À ń go mọ́ṣíìnì. À ń go plane. Ọkọ̀ ojú omi. Àyèdèdè ẹ̀ lọ. À máa wá abájọ bẹ́ẹ̀. À ń bájọ bẹ́ẹ̀. Mọ́lá bíbù ìyẹn wa. Ndí ọlọ́run bá la tẹ̀. Á tẹ̀ bẹ̀. Ndí ọba parí. Nǹkan kàkà náà ní dààmú wa. Nǹkan òun náà ni òye ọ sí. Ntọ́ jẹ tí ọjọ́ ọmọ tó ń ṣe. A sì ti kọ́. Ndí ọba jẹ ntọ́. Ndí ọba jẹ kiri tán. Àní fún tẹlumi jẹ. Mọ́lá bíbù. Ọmọ yẹ garawa epo. Òróró tó ọwọ́ mi ọ̀ràn jìbìtì tó fi ra gbogbo ẹ̀ lé. A sì tán. Ndọ́ka làwọn kan tán lẹ́yìn rẹ̀. Àpò olùbọ́ kan ń bẹ tó ní rí dàjí ẹ̀ lẹ́yìn rẹ̀ ní oṣù tán. Allahu akbar. Torí sọ́ọ̀jà náà lè fi bá yége báyìí. Tó fi dàgbàrú báyìí. Ọ̀dà mọ́kànlá ọ̀pọ̀lọpọ̀ èèyàn rú. Torí sọ́ọ̀jà. Ọmọ ẹgbẹ́ náà. Ó lè jẹ́ ń tà àbákọ́ fún ọ. Iye òkèrè tó ń bù, ó kọ̀ ẹ́ ti wà ń bẹ̀ kó o tó gbé mi. Èyí tí ọ̀bá ní jẹ́ tiẹ̀, ó sì sọ ọ́ lẹ̀, ọ̀ọ́kà kó o kó ń bẹ̀. Ọwọ́ aṣọ ọ̀nù bá wẹ̀wọ́, eléyìí ò ṣe é jẹ, ó kọ̀ ní òsì ń bẹ̀ ni. Ọwọ́ aṣọ bẹ̀, ó kọ̀ ní òsì ń bẹ̀. Ó lè jẹ́ ní tí òṣò kọ̀ ní ń bẹ̀ o. Ó lè gbé mi o. Nǹkan méjì ní ìdààmú ní ọmọ Ádámà. Nǹkan jẹ
ìgbà tá a lò méjèèjì ọlọ́run ò ní jọ yọ tẹ́rẹ́ ìgbà tá a bá bù sílẹ̀ ní ọ̀tàn èmi ni mo sì ní lọ́dọ̀ ẹ̀ lè màsìkò náà. lọ́hàpọ̀. àwọn àbíwù ọ̀nà akọ̀wé ọ̀mọ̀wé ni educate bàbá mú báyìí yóò máa ti gbogbo ẹlẹ lọ́ba di ọ̀ǹdẹ̀ kínní máa ṣe báyìí ọ̀ǹdẹ̀ kínní màláyàkà ó sì máa yín múlẹ̀ lérí ìwọ́tọ̀ ọ̀fẹ́ kú o. lọ́hàpọ̀. jẹ́mọ̀ wọn mú dáyé yìí. lọ́hàpọ̀. ó sì gbogbo ọ̀rọ̀ kọ́ ọ̀fọ̀rọ̀ lé lólè lọ́wọ́. ọ̀fọ̀rọ̀ lọ́lọ́ lọ́wọ́. ọlọ́run mo fi gbogbo ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́. bí ó ṣe dá parí ọ̀dọ̀wọ́ ẹ̀. tí wọ́n ń dààmú èèyàn máa dámà ẹ̀gbọ́. iṣẹ́ ti yín lẹ̀lẹ́ máa fún mi ṣe iṣẹ́ tèmi lẹ̀lẹ́ ṣe iṣẹ́ tèèyàn bá kọ́ ní màá ṣe. ìtí ń dààmú yẹn gbọ́ lálẹ́ yìí. iṣẹ́ tèmi lẹ̀lẹ́ máa ṣe ẹ wá lẹ́sẹ̀ ẹ máa ṣe ẹ fẹ́ mi iṣẹ́ tèmi. iṣẹ́ tèmi ni kí n dọ́rọ̀ yín orí bẹ́ẹ̀ ti fẹ́ iṣẹ́ ti yín ni kẹ́sìn mi ẹ wá fi ti yín lẹ̀ ẹ wá lẹ́gbẹ̀ẹ́ ti ẹgbà tèmi yóò ṣe ṣeéṣe ẹ máa retí kí n jọ́ dáa fún yín kẹ́ tó sì ní ọlọ́run kò sì ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí sàlọ́ bá fi sìn mí máa sìn mí náà pọ̀ mọ̀tún kò ṣe sọ ẹ̀dá lásán. bí bànújẹ́ lọ́ba fi sìn mí máa fi sìn mí ọmọdínú rí ṣètò. bébí lọ́ba fi sìn mí máa fi sìn mí. wọ́n ṣe yóò mọ̀ mọ́. ọ̀làbí o tó lóbìnrin ò lóbìnrin má wò yóò máa sìn mí. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tó jìyà nípa pé níyàwó ní ọjọ́ ọgbà àwẹ̀ ó ti bàlágà ó sì gbà àwẹ̀ ó jìyà. mọ́là bíbù ọ̀lẹ́ ò níyàwó ní ọjọ́ ọgbà àwẹ̀ o sì ti dẹ́pọ̀ bàlágà yéè ó jẹ̀yà lọ́ọ́ sí ẹ̀jẹ̀ lọ́ọ́ sí ẹ̀bà ọmọ bí gbà á kọ́ ọmọ wa tó máa fúnra gbà á ó sì níyàwó dàmídà. aláhàpọ̀. mọ́là bíbù ó lè rí ìyàwó ò lè rọ́kọ̀ àbí ní ọba ṣe tán ọkọ ò lè rí ìyàwó obìnrin ọkọ wọn máa tàbí ara wọn ní àfihàn tó ṣe déédéé. aláhàpọ̀ kàbíyà. lẹ́nu bí wọ́n máa pé kọ́dà bí òfin mi lóúnjẹ kọ́dà jẹ́ ẹsẹ̀ lọ́hùn kọ́dà jẹ́ ẹsẹ̀ lọ́hùn ẹni tí ó rí báyìí ló fi ṣe déédéé yóò sì wà á lọ́hùn sì máa dé gàgà wọn ọkùnrin náà mọ̀ pé kọ́dà gbogbo tó lè sí pé máa ṣe kí sáà lómi ìjọ máa ṣe lọ́hùn ọlọ́run ò sì ní fi wọ́n hara wọn ọlọ́run lọ́wọ́ mi lọ́wọ́ à èmi yóò kàfé nì ìyẹn gẹ́gẹ́ lọ́lọ́ láti èrè obìnrin. aláhàpọ̀. mi ò fẹ́ tó ń ṣe yìí alọ́lọ́ wọn yà lùbáríkà rẹ̀ ńgbà tó wọn mà bẹ́ẹ̀ sí lọ fẹ́ yàwó sí gẹ́gẹ́ ni mo sì jókòó ṣé èébú ni wọ́n fẹ́ tó ń ṣe tó fi kọ́ lọ́wọ́ yà lùbáríkà rẹ̀ àwọn ẹni bá lù. mọ́lá bí kí àwọn ọmọ ṣe báyìí fọkọ olórí ibú ni ọ́ mọ́lá bí kí àwọn tiẹ̀ bóòlù ńlẹ́ kọ́mọ̀sí ìjà kọ́mọ̀sí ìta ògèdè kọ̀ wáyọ̀ dá kéde tí èyí lọ tí èdè ẹwọ àwọn nǹkan tí wọn máa ṣépèlé òòrùn ó ṣépè tiẹ̀ ìràwọ̀ ó ṣe tiẹ̀ òṣùpá ó ṣe tiẹ̀ sọ́mọ̀ méjèèjì ó ṣe tiẹ̀ ilẹ̀ téńté ó ṣe tiẹ̀ káwọn ẹni tí labalábá bá fò wọ́jú ẹ̀ yóò ṣépèlé. pẹ̀lú ìyẹ̀dọ̀ ọlọ́run kì í síjà o ámìlì ọwọ́ alákàkà ọwọ́ òsìgbú lébi pé bọ́kọ̀ yóò bá wọlé àyà rẹ̀ ń já. ilé bàbá rẹ̀ ni a ní. ìyàwó yìí kí ló dà? ọ̀là ni ọgbọ́dọ̀ nìkan wíwá ni pé ọkọ ni wọ̀ yìí. ebi nfi ọsẹ ẹgẹrẹ mìtì ní. ọgbẹ́ni.
ọba wa ni òun sì ń lọ. báwo ló rí báwo ló rí kí n má segin ni. èmi ni kí n má lọ bí kò jòkó jẹ tí bàbá rẹ mi lẹ́yìn agbára rẹ ká kí n má lọ ọ̀dà náà wọnú máa lọ àràbọ̀ rẹ ọpẹ́ mọ́ wọlé àbí. bàbá lọ àràbọ̀ ẹ̀ bá jẹ́ kí mọ́ wọlé fúnra ní wọlé tí a mọ́ wọlé ilé ní ilé wa bọ̀ àkọ́kọ́ pé ọlọ́wọ́ dà. Aládé mu ṣé kéré ní sèyí tí ó pè ní nísìnyí wọ́n tún pè ní náà yìí. Aládé mu báwo lè léyìn òní. ọkọ̀ bá ní bọ̀rọ̀ fún lọ. àdúgbò wọn má lọ. ọ̀dọ̀ kẹlẹ́ ìṣẹ̀lẹ̀ náà ní kíni. ọ̀dọ̀ máa lọ. ọ̀dọ̀ bá tẹ̀sán ní ọ̀ṣọ́. ọ̀dọ̀ òsì máa ń jẹ́ mọ́nà máa ń jọ́ ọ̀dọ̀ bá ti tẹ́lẹ̀ títí náà wá sí náà. Allah akbar kabira. Bẹ́ẹ̀ ká tẹ̀lé mi nìkan lọ́jọ́ àná mà. Obìnrin wo ni? Obìnrin níbi ọ̀rọ̀ ni. Obìnrin lúùtù àti tinúwà. Àwọn méjèèjì wọ́n ta pampa. Wọ́n lọ ná. Allah akbar. Àwọn wo la fẹ́ kẹ́ tẹ̀lé? Kẹ́ tẹ̀lé Fátímà. Mọ́gájì àti Bàhámà. Kẹ́ tẹ̀lé Khadijatul Kubra. Ìyáálé ànábì. Mọ́là bíbù. Ànábì wo Khadija ó ní yá Khadija. أتحبين أن تكوني سيدة نساء الجنة يوم القيامة. Jọ̀wọ́ ọkọ ọjọ́gà lónìí ọlọ́ni sọ fún gbọ́gà fún olùkọ́ obìnrin tó wà jẹ́nà. Lọ́hàpà. Ó ṣe sà Fátímà náà dé ó ní yá Fátímà àtúndínlẹ́dínà àǹtẹ̀kùnì sàjìdẹ́tì àǹdísáì àhàlìjẹ̀nà. Èmi náà tó lè jẹ ìyá àwọn àdíjẹ́ ìyá mi lẹ́tí ní ọjà ànábì ní sẹ́ksì àti ọ̀tọ̀ ni. Àwọn wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ adélébọ̀ kéékèèké tí wọ́n gbọ́ sọkọ̀ wọ́ lọ́jọ́ gàwọn lẹ́jẹ̀ náà. Ànábì tó wo ọwọ́ awo kíni ìyàwó fìdáwó náà Ázíà wọ́n ní wọ́n Ázíà ọ̀gá ni ọ́ wọ́n bá ti yà sí ara. Lábẹ́ wo àwọn tó dùn wọ́n ní tó lábẹ́ àwọn ọlọ́lá tí wọ́n ò ṣe torí ẹ̀sìn kẹfẹ́ ní ìwọ̀n lọ́gá wọn láti tẹ̀lé. Wọ́n wá ní báwo wá ní ọlọ́run o ń gbọ̀ràn wá ní bó ti rí yìí báwo láwọn agbègbà tọ́ba díẹ̀ àlìkìyàmà. Àwọn obìnrin tí wọ́n wá pa àwọn oyún tí wọ́n ṣẹ́ ń kọ́. àwọn oyún tí wọ́n ṣẹ́ ń kọ́. Allah akbar. Ẹ̀yin obìnrin ẹ máa padà ń bẹ à ń sẹ́yìn. ó ní mo lè ké ọ̀sán fótó mẹ́ta. Obìnrin tó ní máa sọ fọ́kọ ẹ̀ pé èmi ló ń ṣe báyìí ṣe torí mo lóyún kódà bá kọ̀ láti wọ́n bí mo lè lọ gbé. Mọ́là bíbù ò ní láti bọ̀ tán. Mọ́là bíbù àwọn tó ṣàgbákò ìlú ẹgbọ́n wọn ẹni olóyún tó lọ ọ̀sẹ̀ ọ̀ṣàgbákò ẹni ó fún lówó sẹ́ ọ̀ṣàgbákò dókítà tí ń bá wọn ṣẹ́yún tí ó bàjẹ́ ẹni ọwọ́ ẹnìjẹ mú ọ lọ́ọ̀bẹ̀ ọ̀ṣàgbákò. Allah akbar. ẹni kankan àtàwọn ẹ̀. ẹni ogun mọ́ra ńgbà mélòó wọ́n ṣe fún ọ̀ṣàgbákò kó nàbí ọba débẹ̀. À ń bèlè bàbá mi ìtọ́ mọ̀ ẹ̀ bá lóyún fẹ́ lè
bí òun náà polówó fún rẹ̀. wọ́n bàbá ni ò ní láti bọ̀ tán. ọ̀hún yóò bì ọlọ́run ẹ̀sìn ń bà mí ṣẹ́jẹ́. yéè bí ẹ tó bá bẹ̀rẹ̀ sí ìbàdàn ẹ̀yìn jẹ́ kó wà ní ọ̀bá tó dé. Allahu Akbar. sẹ́yìn obìnrin tẹ̀ ń sẹ́yìn nù. àwọn kan bẹ búlù yà wọ́n máa mú. yẹn bá mu búlù yóò wálẹ̀. ọlọ́run ni wọ́n lọ gbọ́ di ọ́. ìyàmọ̀ kan. Maladi. Adúrú sẹ́dí Mùsùlùmí. Ẹ̀sìn ń bà mí ń sẹ́gẹ́. Ọlọ́run ní jẹ́jú ọba bẹ̀rẹ̀ sí bàtí ń jẹ́ wọ́n wẹ̀ ní tí ó tún dé. Allahu Akbar. Ẹ wọ̀ pọ̀lọpọ̀ ní wọ́n ń ta lórí ohun. Omi mi ló ti béèrè kó lọ́mọ jẹ mi bí. Allahu Akbar. Ẹ̀yin ọmọ wa ṣáájú lẹ́lẹ́ ẹni ọwọ́ àkótó lórí rẹ̀ ọmọ jẹ́ máa yẹ tọ́bàjẹ́. Ìrọ̀rùn ìṣẹ́ká tó ń lóyún. Ọlẹ́ èso táwọn sọmọdé fàyè lọ ń dàrú ń jọ ọba ṣẹṣẹ ìmìíràn náà ń ṣe dámọ́. Allahu Akbar. Wọ́n máa wá fowó orú yẹn kẹ́, wọ́n máa lọ fọnú, wọ́n fẹ̀yìn, gbogbo àwọn ọ̀pọ̀ fún wọ́n gbé lọ Kútọ́nù, wọ́n gbé lọ Kútọ́nù. Ọlọ́run ẹ máa gbé lọ ibi tọ́wọ́ mi àbá sí. Allahu Akbar. Torí náà ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Fètò sọmọ bíbí lọ́dọ̀ àwọn kèfèrí ni. Látàtúlù àwòládàkùn àtẹ́gà ìmọ̀láàkín. Nánú nàdísùkùkù wà ìjáàbọ̀n. Ìnà kàtìláhùn kánà hàwùbà kàdìrà. Ẹ má pa ayé lọ́wọ́ mọ́. Ẹ má fẹ́ sọ òbú sí mọ́. Èmi mọ bàbá yẹn fẹ́ jẹ kẹ́ẹ̀mù. Ẹni tí ò bí tí ò sì dín nǹkan jẹ ńkọ́. Kò lẹ́yọ̀ kan lọ́sí lọ́dọ̀ ọmọ nìkejì kó tó jẹun. Àwọn ọmọ gbogbo wọn. Tani ló bá sọ̀sọ́ ọmọ bíbí fún àwọn ẹranko tí mi nínú gbó. Táwọn wá rè bẹ́ fún àtòrí tí wọ́n fi ń jẹ tó mu. Kẹ́yìn sí wọ́n lọ kí wọ́n mọ́lẹ̀ tẹ̀ ń pa wọ́n. Mọ́sáàtì mọ́sálá ara wọn. Èbè àtèrí àti ẹ̀yà kà fún wọn. Tí wọ́n ló ní ẹ̀ka mọ́ ọ̀dá dìgbẹ́lẹ̀. Wà á kàlọ́ bá wọn yẹ kí wọ́n mọ́lẹ̀. Mo sì fún yín láyé ẹ̀sìn mú wọn. Ẹ̀sìn fúra. Ẹ̀ ń jẹ yé ìjẹkújẹ. Mọ̀fẹ́ nǹkan bọ́ lẹ́yìn. Allahu Akbar. وإن ربك لهو العزيز الرحيم. إن ربك لهو العزيز الرحيم. ولا لازم موكايا موكاي إن دسيوني ما دودوي ìyẹn abú ni kò ní tí o lè sọ kò sí nítorí olè ọgbà ńgbà mọ bá da akájìlẹ lukọ tán. Allahu Akbar. Báwo ni ẹ ọ ti yé àgbẹ̀ ọ̀dà àgbà mọ́ báwo ni ẹ ṣe. Ìjàkadì. Njẹ́ sọ́nà ní wọ́n sọ́sọ́ ṣàgbábò rẹ̀ ńkọ́.
alágbàlódé ẹlòmíì lọ́dọ̀ náà ni wọ́n gbà á ń wà ń bá nísẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí lọ́dọ̀ náà kò lè lágbára mọ́ ẹlòmíì tó ń tagbára náà ni ó kú láyé ẹlòmíì agbára ó kú sí kó tó kú ò. ọ̀rẹ́ ilé òní kò wá bí náà ọ̀gá ilé ìfọ̀rí dùn á. مرة للبول يعني كمرة للبول انكبتها السي اجابوا كلمتها بقى السي اقولوا اجابوا القرولة انكبتها ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbà wa orílé àlejò ẹni ọwọ́ rí ẹni ọwọ́ tuntun ẹ̀gbọ́n. Mami, ẹsẹ̀ mi, ẹsẹ̀ mi. Tẹ́ ẹ bá ti lóde ta, Ọlọ́run ni mo ti fi jánu ara mi lé lọ́wọ́ ẹ̀ káwé mi lọ́wọ́. Allahu Akbar. Ẹsẹ̀ kí ni mo pè é? Ẹ mà mí. Kí ló lẹ́kẹ̀jì? Ẹsẹ̀ mi. Kí ló lẹ́kẹ̀jì? Ọ̀pọ̀ yìí. Bí a bá bẹ̀ mí, ẹ mà mí, ẹsẹ̀ mi, ẹsẹ̀ mi. Ẹ ti ní èmi Ọlọ́run. Èyí wò làwọn àná àwọn wà nínú Ọlọ́run ni káwọn fi dàbí ìpọ́lọ̀ lóbi wọn bẹ́ẹ̀ lọ́wọ́ sí ní ma. Mọ́lá ní ibù. Tí ọba jẹ́rẹ̀ tí wọ́n lè kájí la máa dákà sí dání. Ṣé tó ń dá ọṣẹ lọ? Ṣé ọ̀nà ká tí ó bẹ̀rù wà lọ́wọ́? Èyí olúfẹ́ ìrẹ́ sì kọjá àwòdì ó sì kọjá. Odù tíò Subhanallah ṣéwù ní ìsàlùwà láyé kátó lágbárí mi. Àkájà lé rírú ni. Wẹ́lẹ̀ yìí máa bọ̀ wálẹ̀ kéré ìrì ọwà lọ́tọ̀ kára ìyọ́wà lọ́tọ̀ kan. Lọ́pọ̀ ó sì wà bẹ́ẹ̀. Wọ́n ti parí àlùwàlá tọ̀kọ́ ni mo ti parí àlùwàlá jẹ́ wọ́n jẹ́ yẹ̀yẹ́ ọmọ lọ jẹ́ ó sì mérí rẹ̀ àtà rẹ̀ ó sì sọ́pọ̀ ó sì tó ń pọ̀lọ̀. Lọ́pọ̀ wọ́n yà bí ibù. Iye asọmọ Ọlọ́run ni ẹgbẹ́rún òun bí mi. Mẹ́tẹ̀ẹ̀ta tó gbọ́ múnú wọ́n bá fẹ́rẹ́ lọ wọ̀ bọ́ mẹ́tẹ̀ẹ̀ta kò lò mọ́ lọ́wọ́ pé kò sọ́ba ká fún ọ̀dà òun ni ti jẹ́ bí màdìmọ́ fẹ́ sọ pé ó gbóná ó tutù òun ni ọ̀tà òun ni olùkójọ ẹ̀dùnkánì òun ni ọbọ̀dì kọ̀bọ̀dì òun ni oríjẹ ebi ń pọ̀ òun ni ọ̀nàsọ̀lù ẹ̀kẹ́dà ló ń lò òun ni ọlọ́mọbí ọ̀rọ̀mọbí òun ni onísìndùmọ̀ ìbànújẹ́ ní jẹ́ni òun ni tí wọ́n bá gbà pé kò sẹ́ni tí ń fẹ́ àdúgbò òun lẹ̀ká lè ń sọ fún ọmọ nù ẹ̀dá mímọ̀ nù kí wọ́n á ní fífì lẹ́yìn wọ́n kàṣẹ́ wọn nànú ọkọ àbọ̀ olè wá ẹ̀sìn ni james ọkàlẹ̀ ti ń gbèrú ọ ẹ̀sìn ni Allahu Akbar ó mú mi kọ́ omi ní ẹ̀sìn ni Allahu Akbar ọ̀rọ̀ rẹ fẹ́ ṣe dá ọ̀ọ́dẹ ní mọ́dá sí kọ́mọ́bàjẹ́ ẹ̀sìn ni ìjà jẹ́ ọ̀ọ́dẹ́kùn ọlọ́wọ́ parí ẹ̀ ẹ̀sìn ni Allahu Akbar tó ọwọ́ ayàtọ̀ púpọ̀ wá lówó ọjọ́ tọ́lọ́ ń bẹ̀ ẹ̀sìn ni Ramadan àti ọ̀ngbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ gbọ́ lẹ́nà gbogbo wa là ń gbà wẹ̀ àbí gbogbo akọ́lọ̀ fún lágbára sàárì. ẹ̀yìn ọlọ́run fi kẹ́kọ̀ọ́ sí ọ tí òní sáàrì jẹ́ pé ó lè jẹ́ pé nítorí àwẹ̀ ẹni tí òní sáàrì jẹ́ ní èègbà tí wọ́n tó ọjà sáàrì. wọ́n ti yẹn síra wọn èyí tí mo ọ̀jẹ̀ yókù èmi ọ̀jẹ̀ náà ti tarí wàá pa. àyẹ̀ fẹ́ pa ẹ̀dá fẹ́ yẹn lọ́jà ẹ̀yẹ́ ìlú tí wọ́n pè mí sí mo lónà mi sí rẹ̀. ẹni tí wọ́n wá yẹ àgbélé ni wọ́n máa fi ṣẹ̀yẹ ni wọ́n wá ìyàwó rẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ ẹ̀bà ló ṣòro fẹ́ lòmí. yéè ọlọ́run mi kọ́ dáhùn ẹni tí ọ̀rẹ́ bàjẹ́ ọlọ́run mi
akbar. ẹlòmíì kó sì jáde tí ń gbìyàn bí èkó fi sọlá ni wọ́n pààrọ̀ ní sọlá wọ́n pààrọ̀ ọ̀la sóni. Allahu akbar kabir. ẹgbọ́n náà wọ́n pààrọ̀ ní sọlá wọ́n sì pààrọ̀ ọ̀la sóni. Allahu akbar. ẹni tí mo ní ọmọ àdìjẹ lónìí wọ́n jọ lọ́ọ́ da ìwọ tí mo ní oríjẹ tó o bá kẹsẹ̀ fẹ̀ jù wọ́n sì jọ lọ́ọ́ sòrò. ẹni tí ó pè ó rí tí ò ní rí bẹ́ẹ̀ tí mo sọ ni tí ó pè ọmọ ìdíbẹ́ kò sí àti ọ̀fẹ́ lómi àti mi. Allahu akbar. bọ́lá fẹ́ tó láyé láyé ọ̀pọ̀sẹ́ lómi iná ńlá àbò ó ti sùn láyé ọ̀pọ̀sẹ́ lómi. Inna Allah. wọ́n wàá pé ọ̀sọ́ bàkan ó ti pọ́ bá yọ ní bẹ́ẹ̀ wọ́n náà lè ní ọ̀sọ́ bàkan ọba kánò ń bẹ òpùrọ́ láyé ọ̀pọ̀sẹ́ lómi. Inna Allah. Allahu akbar. ọlọ́ni pé ọba ti ṣe lẹ́sẹ̀ ẹ̀ka ẹ̀ mà ní ẹ̀sìn ní wàá bẹ̀ mí ẹ̀kẹta ni. mo ti túmọ̀ mi mọ́ lóhùn mo ti túmọ̀ sísè lóhùn sísè tó mọ wá sí náà wọ́n pọ̀ ó kéré ni jọ lérìké ọmọ àlùwalẹ̀ ọmọ ọ̀run ọmọ àwẹ̀ gbà òun bẹ̀rẹ̀ ní tí ò yẹ ọ mo ò tí ì lówó sàká ọjà kò ń lo sàrà gbàgbára kọ ọyọ mọ́kà ò tí ì sí ọ̀sán nígbà ní ẹ̀kọ́ lóhùn ọ̀rọ̀ ẹ̀yà mi karùn-ún ni èmi náà fẹ́ lọ. ọ mọ́kà kò mẹ́ ọwọ́ àpẹlọ máyà sí ibù ọmọ nù òsínù kéwù yé ọ̀sẹ̀ méjèèjì kan wá gbàgbé ẹ̀kẹta ọ̀pàdánù. Allahu akbar. ọmọ ọlọ́run tán number 1 number 2 ọmọ ọbẹ̀ ọ̀sìn number 3 náà ní kóṣíkìnì. ọwọ́ àgbàgbé méjèèjì yé òkè ọjọ́ ọ̀bẹ lọ́hùn ọ̀pàdánù. Allahu akbar. sọ kájú kò ń bí irun ni wọ́n wẹni tó lọ bá tọrọ lé ìwà lọ́hùn tó fi yẹjú. Allahu yastaghfir. ọ̀sálámà tí ń bá lé bóun máa ní ọba bó sì bá ń tọ́ ọba yọ ọmọ yẹn jù. Jama wa lórí ẹsẹ̀ ọ̀rọ̀ wa kan lẹ́yìn kátó bọ́ síbi ìdáhùn béèrè nǹkan mélòó la gbọ́dọ̀ ṣe. Mẹ́ta. wọ́n tọ́ bá lọ ilé sọ fún wọn pé kílẹ̀ gbọ́bọ̀ lónìí bó o lè tó àtòtò wíìrì yòókù mú mẹ́tẹ̀ẹ̀ta lọ. ẹlòmíì ò súnmọ́ bí ọwọ́ wà lẹ́yìn ìjòkó wá àti yóò wá lọ wò bó ti lò lákàyè sí yóò wá dé òun náà wá o. nǹkan mẹ́ta mọ́lọ́n ẹ̀ẹ́kejì sílọ̀ ẹ̀ẹ́kẹta Bẹ́ẹ̀ Allahu akbar. o lè lọ dá koko kọ wá fi ibẹ̀ kó rí okoko bí lẹ́kẹ́ni ẹlẹ́ni oko bọ́ ọba màtá tó ṣe tẹ́tọ̀ ọ̀fẹ́ òfin kórè rẹ̀ òfin ṣòfò nù. ọ̀wọ́ àlùkàn mẹ́tẹ̀ẹ̀ta tó méjèèjì tó lè ti ká tó bẹ̀rù ni máyà sí ibù bí méjèèjì bá pẹ́ tó ọba ti bá sọ̀rọ̀ yóò yà dáwọ̀ pé mi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lórí eléyìí á máa dáwọ̀ béèrè ọ̀rọ̀ àhó Masha Allah. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa. Alhamdulillah. A bá ń gba àwẹ̀ lọ́wọ́ tí ọwọ́ ajá sí pé àwà ní àsìkò àlùwàlá ní inú àwẹ̀ tí omi wá dé síta sí àní ọ̀nà ọ̀gbun. Wọ́n ní sí kọjá àwẹ̀. Ṣẹ̀rí àníkọjá pátá àbáfojú lẹ̀ mú. Bómi bá ta sí nàìjíríà náà fún ṣẹ̀rí àní ọ̀já. ń bọ̀ jẹ́ pé ṣẹ̀rí àwọn awọ̀ di pé ìjọ mìíràn ní ìjọ ọlọ́pọ̀ pé wọ́n bá jẹ́ kó dalẹ́ kò ní sínú mọ́. Wọ́n ní ó ṣèèṣì ní kò kúkú sí nǹkan kan bẹ́ẹ̀ kọjá. Káfojú lẹ̀ sí ṣe náà ní ṣẹ̀rí àkọ́. Ìwọ̀n òṣèṣì mánu ọba àwìrán rẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ bá wá bá àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yóò san àwẹ̀ yóò tó san fáìnì àtọ̀dọ̀ Ọlọ́run. Kí ni fáìnì náà àwọn ẹjọ́ kan lè dáwọ́ aláàlẹ̀ fún ọdún onígbọ́ngbà bọ̀rọ̀. Fáìnì náà ni wọ́n pè ní kàfàrà. Ẹjẹ́ àpò kàfàrà fáìnì tọ́lọ̀ ń fáìnì wa ni wọ́n pè ní kàfàrà. Ìmọ̀ ẹ̀kọ́ ọgbọ́ta àwẹ̀
ọ̀gbọ́dọ̀ sínú ńjọ́ kan kọ́ gbà á lọ́pọ̀ àwọn ẹjọ́ kan àbí kó ṣe pé ó sì ra ẹrú tọ́jọ́ mùsùlùmí lóbìnrin fún lẹ́yìn kọ́lọ̀ ọ̀fíìsì kínní kọ́lọ̀ ọ̀fíìsì ayá torí ọlọ́run ó di mélòó ó di méjì àdókòjẹ́ bẹ́ẹ̀ kó fún ọgọ́ta kálíkà lóúnjẹ ẹjọ́ kan kún ọgbọ́dún oúnjẹ náà fún agbádùn. tó bẹ̀rẹ̀ kọ́ ẹ̀mẹ́sẹ̀rẹ̀ ayé ìṣèkúṣe o ẹ̀bẹ̀rù ọlọ́run. oníbẹ̀rẹ̀ yìí wọ́n ní ìjẹ́ ẹni tí kì í kírun tí ìwà rẹ̀ sì dáa àbí ẹni tí ń kírun tí ìwà rẹ̀ kò dáa wọ́n ní ta ni ó ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà méjèèjì. ẹni tí ì kírun tí ìwà rẹ̀ sì dáa tí ìwà rẹ̀ dáa ẹni tí ń kírun tí ìwà rẹ̀ ọ̀dá àméjèèjì lọ́pàdánù. ẹni tí ń kírun tí ìwà rẹ̀ ọ̀dá yọ̀pàdánù àlìkìyàmà yọ̀pàdánù ayé. ẹni tí ò kírun tí ìwà rẹ̀ dá yọ̀pàdánù àlìkìyàmà. ẹni ìwà rẹ̀ dá tí ọ̀sẹ̀ sì ń bẹ́ẹ̀ ó ṣòfò. ẹnu àǹfààní ìwà rẹ̀ kó tó kù lẹ́yìn ní orí kò ní ìdílé àlìkìyàmà. ìwà kèfèrí mi dá bọ́bá jẹ́sẹ̀ kò ní bóyá ni bóyá ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀nà ìgbàlejò ní ẹ̀dẹ́ ìbáṣọ. àkàfẹ́rí mi níwàfà ó lẹ́lẹ̀ká wà ní kò ní yẹ ó lè tọrẹ kèfèrí mi ní sùúrù gbogbo ẹ̀ lóní àmọ́ èsì láìláìláì láwùjọ ọ̀rọ̀ ẹ̀ ọ̀pàdánù. bọ́bá ti kú lórílẹ̀ ayé tó bó sáré padà tó bẹ̀rẹ̀ òfò. wọ́tọ̀ wá lẹ́sìn tí ò sí wà bọ́ ọba lẹ́sìn dáadáa àní kọ́dí dáadáa rẹ̀ níbi ẹ̀sìn rẹ̀ àmọ́ wàhálà kẹ́ni tí ò ní wàhálì àwọn àbí ṣe déédéé rẹ̀ bó ti jẹ́ nù. lára tí wàhálà náà wá pọ̀ jù ó lè wá kọ́dí ìdí àtàánú fún ọmọdé kìíyàmù. bó ti jẹ́ nù. oníbẹ̀rẹ̀ yìí wọ́n ní aago mélòó ni sàárì bẹ̀rẹ̀ àti tó pé sí. sàárì bẹ̀rẹ̀ láti nǹkan bíi kápẹ́ aago 2:30 sí 3 lọ 3:30 àbí sàárì bẹ̀rẹ̀ ń bẹ̀. ọwọ́ àlọ́ pín sí báago 5 bá kù fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ olùgóńgó 4:30 ti tó bọ́bá fẹ́ kọjá 4:30 yóò yíwọ́. bẹ̀rẹ̀ àlẹ́bí yẹn ta ákìrú sùúrùkùn ẹjẹ́ sáré yọ pẹ́ kẹ́kẹ́ àlẹ́bí yóò débẹ̀. tààkìrù sùúrù ní sunnati rasuli kéèyàn jẹ́ kọ́pẹ́ kótó wọn jẹ́ sáré súnà lẹ́bí ni súnà lẹ́bí náà ni sáré àrà súnà kátó ni súnà tún àlà súnà. àlẹ́bí nítorí kẹ́ ẹ má bàa àṣàyè káṣù bá àwọn obìnrin ẹjọ́ pẹ́. bẹ́ẹ̀ bá pẹ́ tó jọ sàárì wá wà wúwo ẹ̀ máa wá sí ẹ̀ ní sùnmọ́tò yìí kásù bá tọ́jú ẹ bá sọ wá sí tánà tẹ̀. tó fi lẹ́gẹ́ sàárì ọ̀pẹ́ nù tí ọ̀gá jẹ́ yìí ń gbọ̀ bá ti di kí aago méjì bá ti kọjá lọ 2:30 sàárì ti bẹ̀rẹ̀. oníbẹ̀rẹ̀ yìí ó ní ṣe tí a bá lọ sí ìrìn àjò tí àríkà tí a jẹ ǹjẹ́ a lè jẹ ẹran ajá àti ẹran ẹlẹ́dẹ̀. ó sì dáa sẹ̀rí àwọn ní bá bá jẹ́ pé kò ní tí ó jẹ kọ́jẹ̀ fún tí ọba ṣe bókèlè ọba kì í jẹ kọ́ra búrẹ́dì kọjẹ́ bẹ́ẹ̀ kọjọ́ gẹ̀dẹ̀ kó musa kó fi wá kú níbi ààyè ni tó fi ríbi tí ó jẹun tó dáa. irú ni àjò tá a jàjà abẹ́rẹ́dẹ̀ ó ti kọjá tí sẹ́rí àṣọ ọ kọjá. yíyó ṣe kí ni ó ti kọjá kò sí láyé mọ́nìsì ńlọnu mashallah alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀